Hello, ẹ káàárọ̀ o. 07048,897 07047,897 nọ́mbà yìí ló wọlé agbára ń bí báyìí. Hello. Hello, sir. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀, sir. Ẹ káàárọ̀ bàbá mi. Ṣé ẹ ti parí èdè yín sà? Mi ò tiẹ̀ wà lẹ́rẹ̀ lẹ́nu rédíò. Ṣé fún yín wà spíkà ni sà? Bẹ́ẹ̀ sà. Ẹ yọ kó spíkà sà. Okay. A lè bá gbádùn yín dáadáa sà. Kí ni nǹkan tẹ́ ń là kọjá ìgbìyàwó lè tọ̀? Couples corner. Mo kàn fẹ́ béèrè àmọ̀ràn kan ní sà. À ń gbọ́ yín dáadé. Ìyàwó ọmọ mi kan, my first son, ó ti graduate kó tún ṣaláìsí. Ó bímọ ọmọ mẹ́rin ṣaláìsí máa lọ́wọ́. Ó wá ìyàwó ẹ̀ wà nínú oyún ìgbà tó máa bímọ mi. Ó ṣàlọ́mọ méjì sílẹ̀ in one word. So, láti gbà ń ṣá, ìyàwó ẹ̀ wá kó gbogbo ẹrù ẹ̀ àti gbogbo nǹkan tó ní. Ó lọ sọ́dọ̀ ìyá ẹ̀ níbi tó ń gbé. Tó wà ń bẹ̀. Títì yẹn náà, alọ́bẹ̀ẹ́wò ohun tó yẹ ká ṣe àṣẹ. But ìgbà tí àwọn ọmọ dàgbà tán mo ti ẹ̀ gbìyànjú pé kí àwọn ọmọ wa máa ṣeré lẹ́ẹ̀kọ̀ọ̀kan lọ́dọ̀ mi tó bá gbọ́lidé kò fún wọn láàyè. Tó mi ò mọ nǹkan tí mo lè ṣe àwọn ọmọ ẹ̀ dẹ̀ ti dàgbà. Ẹ ṣé dáadé. Pẹ̀lú agbára Ọlọ́run, àwọn ọmọ yín yòókù máa lè mọ yín lọ́wọ́ sà pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ dẹ̀ jèrè wọn. Ọlọ́dẹ ní ṣe ọmọ yín ní ọ̀tá yín kò ní ṣe yín náà lọ́tá wọn sàdáde. Ẹ kú àtẹ̀mọ́ra. Arábìnrin yẹn ọmọ méjì ló kó lọ. Kí ni èjì àwọn ọmọ yẹn ṣán ti dàgbà? Wọ́n tó bí ọdún mélòó? Ìkan ti wọ 8 years. Ìkan tó ti wọ 6 years. Ẹ ṣé dáde. Dáde ṣe ní kọ́kadì díẹ̀ lórí aago yín sà. Mo ní díẹ̀ sí sà. Dáde kí ni èjì yín sà? Ọdún yìí ni mo ṣe 80. Dáde mi yá tó gùn sí pẹ̀lú agbára Ọlọ́run. Ṣé mọ́mì ṣì wà pẹ̀lú yín? Ó wà sà. Good, Olúwa ṣeun. Dáde ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀. Yes sà. Dáde ẹ̀ jẹ́ mọ́ káyà sókè. Ọlọ́run tó dẹ̀mí sí ẹ̀mí yín sí wọ 80. Ẹ wọ 90, ẹ wọ 100 nínú àlàáfíà ara pẹ̀lú agbára Ọlọ́run. Ṣé rí tó bá yá àwọn ò wá sílé bàbá wọn? Ṣé ẹ dẹ̀ rí arábìnrin yẹn náà dáde tí ò dé kọ́mọ wá sọ́dọ̀ yín náà? Ẹ mọ̀ jẹ́ ká blame ẹ̀ dáde. Ìdí ni pé àmọ́rú ikú tó pa ọkọ ẹ̀. Ṣó ti yé yín? Àmọ́. Dáde ẹ believe pé ogun lé ọkọ mi tàbí ogun lé ìyàwó mi ó lágbára débi pé tíyàwó ò bá gbàdúrà dáadáa wọ́n lè pa ọkọ mọ́ lọ́wọ́. Ogun lé ìyàwó gan tiẹ̀ lélẹ̀. Èyí náà dáàdì máa balance equation mi dáàdì ẹ farabalẹ̀. Okay sir. Ogun ìdílé ìyàwó mi náà dẹ̀ ní tí obìnrin yóò bá gbàdúrà dáadáa wọ́n pa ọkọ ẹ̀ mọ́ lọ́wọ́. Dáàdì ẹ túbọ̀ kan sí. Ogun lé ọkọ mi tọkọ mi ò bá gbàdúrà dáadáa wọ́n pa ìyàwó ẹ̀ mọ́ lọ́wọ́. Ogun lé ìyàwó mi tíyàwó mi ti gbé jáde tíyàwó yóò bá gbàdúrà dáadáa wọ́n á pọkọ ẹ̀ mọ́ lọ́wọ́ sàdáde. Okay sir. Dáàdì ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Dáàdì ṣé ẹ mọ̀ pé ọmọ ìyá máa ń gbógun tira wọn sà? Ó wà dáadáa. Ọmọ ìyá máa ń ṣe lára ara wọn sà. Bẹ́ẹ̀ sà. Ṣùgbọ́n fẹ́ tí àwọn tó jí òbí wọn bá ní sí àwọn ọmọ wọn ò ní mọ̀ pé àwọn ọmọ yẹn ti ń ṣe lára ara wọn. Wọn ò ní mọ̀ torí pé ọmọ ni gbogbo wọn pátá lọ́wọ́ wọn. Wọn ò ní rí píṣọ̀ tó ń ṣẹlẹ̀ yẹn. Ọmọbìnrin yẹn tó kúrò nínú ilé yín sà tó kọ́ ọmọ lọ bẹ́ẹ̀ yẹn òun ló mọ ìdí pàtàkì tó fi kánlẹ̀ òun ló mọ tó rí. Dáàdì ẹ̀yin lè sọ pé ogun lé ìyàwó kan ni tàbí ogun lé ìyàwó kan kọ́ arábìnrin mọ tó rí. Ẹ wá fọkàn tí yín balẹ̀ tán ọmọ bá ṣe dàgbà wọ́n á ṣe wá sọ́dọ̀ yín. Dáàdì ẹ mọ́ fàdúrà ràn wọ́n lọ́wọ́ ni. Lágbára Ọlọ́run ìdájọ́ Ọlọ́run bá lè mi. Nípa ìdí èyí sà àrùbìnrin yẹn àrí àǹfààní àti bíléèrè ọ̀rọ̀ òun náà wá sọ tiẹ̀. Dáàdì ẹ fọkàn tí yín balẹ̀ ṣe ti gbọ́ sà yín náà lè làwọn ọmọ yín ẹ dẹ̀ jèrè wọn pẹ̀lú agbára Ọlọ́run. Ẹ jọ sà the genesis of the world nígbà tí a fẹ́ ọmọbìnrin dáàdì ìyá ẹ ní òun ò yẹsà. Ok, ẹ sọ tẹ́ fẹ́ sọ. Ìyá ẹ ní òun ò gbà ó tẹ̀lé ọkọ ẹ̀ ó ní tóun bá máa kó máa tẹ̀lé ọkọ lọ sílé ẹ̀ pé òun ò ní fún wa lọ́mọ ẹ̀
tó ọdún mẹ́ta gedegbe ló lò nílé ìyá ẹ̀ kí a tún lọ fi gbogbo agbára tá a lọ kó èrò lọ ká tún lè mú ọmọbìnrin ẹ̀ padà. bàbá mi. Yes, sir. ẹ farabalẹ̀ o. Yes, ṣé ìyá ìyàwó yín fẹ́ kí ọmọ yín ní kó fẹ́ yàwó sínú ilé ọ̀dọ̀ àwọn ni sà àbí kí ló ṣẹlẹ̀ dáadé? nǹkan tó fẹ́ nìyẹn ọ̀dọ̀ ẹ̀gbọ́n lọ́mọ yẹn padà sí ìsín. ṣé ò nìkan ló bí ni sà? ìṣó nìkan o. dáàdi tí màá sọ lélẹ̀ mo ti sọ lórí ètò láìmọye ìgbà ṣé ẹ rí tí family ò bá ti support marriage ṣé ó yẹ jáde marriage yẹn á ní ìṣòro. obìnrin dẹ̀ wá pọ́ńta bẹ́ẹ̀ náà lọkùnrin pọ́ńta. marriage tí family ò bá ti support ẹ jẹ́ á fira wa lọ́rùn sílẹ̀ náà. ọkọ máa rí tiẹ̀ ìyàwó náà máa rí tiẹ̀. pàápàá jùlọ ẹ máa gbọ́ mi sà pàápàá jùlọ bàbá ni ò support ni tàbí ìyá n tí ò dáa ni kí ọkùnrin sọ pé ó ń ṣàfẹ́ fi arábìnrin yẹn dandan. tàbí kí tó ṣẹlẹ̀ gan nìyẹn. tàbí kó jẹ́ pé nísìnyí bàbá ọkọ tàbí ìyá ọkọ support marriage ìyàwó yẹn wá sọ pé ó ń ṣàfẹ́ fi ọkùnrin yẹn dandan n tí ò dáa ni. kùnà ti dára wọn pàdé ohun tó ṣẹlẹ̀ gan nìyẹn. kódà tó gbọ́kàn sí dáde. ṣé ẹ mọ̀ páwọn òbí mi ọmọ láṣẹ pàṣẹ fún àbí bẹ́ẹ̀ kọ́ dáde. bẹ́ẹ̀ni. ẹ ṣe òbí tí ò bá ti ní sèé lórí ọmọ tiẹ̀ ò bá ti wọ 100 years lókè pẹ̀ ó yẹ kó o lè ní sèé lórí ọmọ ẹ. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n gbà míì ó lè jẹ́ pé àwọn ẹbí bóyá àwọn ẹ̀gbọ́n tàbábúrò tán bá ti against marriage yẹn máa ní issue. bẹ́ẹ̀ni. ṣé ó ti yẹ yín sàdáde ó máa ní issue. from beginning ni yes sir. from beginning ni. jáde ẹ fẹ́ gbọ́ mi sà kódà àdúrà òràn marriage yẹn máa ní issue á ní wàhálà. wàhálà náà là á dojú kọ yìí. dáàdì ẹ wá gbọ́ mi sà dáàdì kìí ṣe wàhálà gbogbo nǹkan ti wà lákọọ́lẹ̀ Ọlọ́run èmi ilẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ àtàwọn tó ń gbọ́ wà ń lé náà èmi ilẹ̀ ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ gbọ́ mi lórí ètò obìnrin alálùbáríkà pọ́ngboro ọkùnrin alálùbáríkà pọ́ngboro ìwọ ni kó gbàdúrà kọ́lọ̀ yàn tẹ̀ fún ẹ wá gbọ́ mi bó ti wá wulẹ̀ kí ọkùnrin alálùbáríkà pọ̀ tó bó ti wò kí obìnrin alálùbáríkà kó ṣe kí ni kó pọ̀ tó o lè rángẹ́lì ọkùnrin o sì lè rángẹ́lì obìnrin o yóò kù síbì kan tó mọ̀ tọ́pọ̀ sí tí ò bá ti mọ̀ lù ẹ́ tí ò dẹ̀ fi ẹ́ ṣoògùn owó sórí ìyókù àlàábà ni o bí àṣà bàbá lọ́wọ́ fọlọ́rọ̀ tùnú ìyókù kò nítumọ̀ o dájú ẹ̀ kó kalẹ̀. o lè rí angelic husband bẹ́ẹ̀ náà ni o lè rí angelic wife kò possible a kì í ṣáńgẹ́lì a máa kù síbì kan ni ibi tọkọ tiẹ̀ kù sí yẹn ibi tíyàwó tiẹ̀ kù sí yẹn ojú rí ọ̀tá mi o ò tí ì rí ọkọ tó fìyàwó ṣoògùn owó o ò tí ì